ṣe rí ẹnìkan kọ́mẹ́ǹtì wípé tó bá jóun nìkan tó ṣẹlẹ̀ sí Òkèlè yẹn ṣẹlẹ̀ sí lọ́dọ̀ King Dr. Saheed Òṣùpá lórí stage, ó lóun máa bínú kò lójú agbo yẹn. Ẹnìkan ní òun máa lọ sí ẹ̀yìn bó máa ṣàtúnṣe, òun máa padà wá. So bẹ́ẹ̀ oríṣiríṣi ẹnìkan gan sọ bẹ́ẹ̀ pé àtijọ́ tó ti máa ń búyàn tó máa ń lẹ́nu bèbèrè tó yẹ pé kò sẹ́ni tí kò lè bú, pé òun náà kò ní tiẹ̀ lénìí, which shows pé ó ní mo fi máa ń rántí orin tó Òṣùpá máa ń kọ pé kò rí èṣù má ṣe bá Ìbàdàn jagun ẹnu, àbí báwo lórin ẹ̀ tiẹ̀ ṣe lọ gbá rántí dáadáa. Yàtọ̀ sí pé Òṣùpá good ó mú orin kọ táwọn èèyàn máa ń yìn tó máa ń pọ́n bàbá yìí lé. Má bá Òṣùpá pàdé nípa pé bóyá ẹ̀kẹ́ ìbú àbí normal àbí ẹ̀fẹ̀, ó lè máa yọ mi lójú kó má jẹun sùn lálẹ́ ọjọ́ yẹn. Bọ̀ ọ̀kan tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé ṣe bí ẹni tó bá yẹ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn, tó yẹ pé òun náà máa ń búyàn àbí kọ́mẹ́dì ló ń ṣe, ọjọ́ tó bá sọ̀rọ̀ sóhun náà àbí tó bá fóun náà ṣe kọ́mẹ́dì, mi rò pé ó máa feel much. Bọ̀ kí n tiẹ̀ tó wá lọ bí kí n tó fi fídíò Òkèlè yẹn hàn yín, nígbà tí Òṣùpá dọ́dọ̀ MC Olúọmọ ní Àbújá, nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀. Aláì Ọlọ́run pọ́n Òṣùpá lé. Ṣẹ́rí ó mọ game yẹn, and he understand the game and he know how to play it very well, the best. Nígbà tó ń kí MC Olúọmọ tí àwọn èèyàn wá sọ fún wípé ẹ má kàn sọ̀rọ̀ lásán, àwàdà náà ló tún ṣe ń bẹ̀ náà, máa play video yẹn fún yín. Àwàdà náà ló ṣe o. Àwọn á ní ẹ má sọ̀rọ̀ lásán, orin la fẹ́. Unprepared. It shows that he's a professional and he knows the game very well. Ibi tó ti ń sọ lọ́wọ́ pé òun ò kọ́ni lásán lọ́wọ́, orin dẹ̀ tó ti sáré tẹ̀lé. Ẹ ká wo ẹjẹ́ sáré ẹyẹn play ti ẹsẹ̀ Olúọmọ yẹn fún kẹwàá wo ti Òkèlè náà. Ẹsẹ̀ Òkèlè wọ́lẹ̀ ni. Ẹ bá mi subscribe, ẹ comment, ẹ share video yìí, ẹ bá mi like Accord TV náà oníbàjẹ́ fún yín. Ó yá. Àbújá la wà yìí o, kò ṣe Photoshop o, ibẹ̀ ni o, mo fọ́ kò kiri. Àlùmọ́ la wà. Kò ṣe Photoshop o. Ẹ fún aláìsẹ̀. Ẹ fún aláìsẹ̀. Ẹ borí gbé. Tẹ́lẹ̀ náà la máa dùn. Àmúṣe ìlú padà di bàbá, ẹnu jẹnu lọ, ẹnu nìkan ò dẹ̀ lè ṣe. Ọ̀rọ̀ MC ti di panu mọ́ àgbo, ní Sókótó ó di panu mọ́ àgbo, ní Àbújá ó di panu mọ́ àgbo, gbogbo ilẹ̀ Ìgbò ó di panu mọ́ àgbo, ilẹ̀ Yorùbá ó di panu mọ́ àgbo. Irú wa ògiri wá padà wá gbà fún ẹ̀dá ó dàbí Ọlọ́run kò wá tán bí gbogbo national lọ́gbà wí pé ààrẹ wọn ní wà. Àwọn àtẹ̀rẹ́ wọn náà. Kí ló ṣẹlẹ̀? Ń bolo ti rà. Ọ̀dọ̀ àwọn tó ń daṣọ. Ó ń dán bọ̀nàbọ̀nà. Ó dàbí aṣọ ṣíà. Kí ló ṣẹlẹ̀? Ń bolo ti rà. Ọ̀dọ̀ àwọn tó ń daṣọ. Ó ń dán bọ̀nàbọ̀nà. Ó dàbí aṣọ ṣíà. Kí ló ṣẹlẹ̀? Ń bolo ti rà. Ọ̀dọ̀ àwọn tó ń daṣọ. Ó ń dán bọ̀nàbọ̀nà. Ó dàbí aṣọ ṣíà. Àbújá la wà yìí o, kò ṣe Photoshop o, ibẹ̀ ni o, mo fọ́ kò kiri. Àlùmọ́ la wà. Ẹ fún aláìsẹ̀. Tẹ́lẹ̀ náà la máa dùn. Àmúṣe ìlú
Musiliu mi Musiliu padà di bàbá ẹnu jẹnu lọ ẹnu nìkan ò dẹ̀ lè ṣe ọ̀rọ̀ MC ti di panumọ́ ààbò ní Sókótó ó di panumọ́ ààbò ní Àbújá ó di panumọ́ ààbò gbogbo ilẹ̀ Yíbò ó di panumọ́ ààbò ilẹ̀ Yorùbá ó di panumọ́ ààbò irú wa ògiri wa padà wá gbà fún ẹ̀dá ó dàbí Ọlọ́run kò wá tọ́bí gbogbo national lọ́gbà wí pé ààrẹ wọn ó wà.